ibi awíládé yìí wọ́n ní òru là á ṣèkà ẹni tó ṣe lọ́sàn-án kọ́ ọlọ́pàá mú un. May God not allow them, make them kill you. Farari kú mbẹ́nu. Now a ti ṣàlàyé iṣẹ́ ti wá o má gọ́ra ẹ o ṣó ti yí ẹ owó kíákíá lélẹ́yìí o ti understand àwa la pẹ́ lẹ́yìn ìpìlẹ̀ ẹni títí wọ́n ní kì í ṣe bí kíni. bí ọba jẹ́ kan àjà lè. 70 years old man. sórí ilé tó ń wò yìí tó dúró bí èrè yìí ibẹ̀ ni operation kù next ibẹ̀ là ń bọ̀ wá ṣe kíni là ń bọ̀ wá kó bó ṣoríṣẹ́ ti wá àwọn òkan dédé já à ń bẹ́ gíjà à ń fò ó ti yí ẹbẹ́ yẹn àwọn òun fò wọ ilé anyhow àwa máa ń map strategies wá sílẹ̀ yìí ọ̀nà tàdé ń gbé gbà ní ìwọ gẹ́gẹ́ bí informant wa báyìí láti sìn lọ a máa deposit ẹ̀ síbí báyìí a máa jù ẹ́ lẹ̀ sórí gbogbo ọ̀nà gbogbo igun tó wọ gbogbo inú ilé yìí láti òru ìlọ́wọ́ àti máa rin gbogbo àyíká yẹn wàá lè mọ ibi tí master bedroom wà wàá mọ tàwọn ọmọ wàá ṣe kíni wàá mọ ti màdá gbogbo ẹ̀ṣọ́ wàá mọ ibi tán kó sí ibi tí sitting room wà wàá lè sọ ibi tí ọmọ ajé ògúngúlú sọ ibi tó wà wàá ṣe kíni wàá so wàá wá padà délé wàá wá sọ fáwa tí wọ́n bá sọ fáwa lọ́nà fi máa ṣọlọ́mọ ṣe kíni ló fi máa ṣọlọ́mọ òyì sí afáwa tó bá ṣọlọ́mọ òyì sí àwa wá ṣọlọ́mọ ọkọ má tá a bá ṣọlọ́mọ ọkọ má àwa ṣọlọ́mọ ẹ̀ ń ta tá a bá ṣọlọ́mọ ẹ̀ ń ta àá ṣọlọ́mọ ṣe kíni kó gbogbo ṣó ti yí ẹ bí wọn náà ṣe ó dọlọ́lá nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ ṣe láì. ọmọ níbi nírun tí wọn bí dáadáa tó wá sọra rẹ dánmọ olè táwọn èdè oríṣiríṣi tẹnu rẹ jáde wá ẹwọ bẹ́ẹ̀ ti sèmi náà dì. grandpa tí bàbá delicate bá ń sọ̀rọ̀ fún yín tó ń fún yín ní instruction ẹ láì tí kẹjẹ kó rí yín pé ẹ má bá wọn ágì wo ẹ ti gbọ́. kí ló kàn ọ́ ọmọ bàbá òró èmi bàbá rẹ̀ lẹ́gbẹ́ bàbá rẹ̀ kàn jù mí lọ ní ọ̀rẹ́ lájọ jẹ́ tí ń ta tó wẹ̀lì. 70 years old man. kò sì san kankan. tí ò bá jọ rẹ tèmi àti ẹ jẹ ni ó yẹ kó yàká gbá ẹ lójú báyìí ní tó yí ẹ. òun bú ya mi ètò yàká sí mi ọ̀pọ̀ tẹ̀ lójú. àṣepọ̀ ẹ̀ ń pariwo ẹ fẹ́ gba GSM ibi tẹ́ ti máa rí GSM gbà gangan lélẹ́yìí. ṣé tá a bá ti ṣe lé ní gizim. sori ṣe tiẹ̀ sẹ́nu. ọmọ náà GSM lọ́mọ sẹ́lúlà lọ́mọ. láyé má bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ẹ̀ mọ́ iṣẹ́ tiwa ti advance kọjá èmi sẹ́lúlà láyé panu ẹ mọ tùráyà lọmọ no network failure ó ṣàmọ. ikọ̀ wọn lọmọ ikọ̀ nígboro ikọ̀ iṣẹ́ ń wù mí bọ̀. gbẹjẹ mumu man. tó bá ṣe bí ẹni pé ẹ̀rù fẹ́ máa bà ẹ́ ọmọ gbé súnmú jáde wá fún. olóyún tiẹ̀ fi nǹkan tó dání ẹ̀yẹ mọ́ jẹ nǹkan kan kí nǹkan wà ní. súnmúdà. ọ̀rẹ́ ó dàmọ̀ olórúkọ púpọ̀ ni sórí tẹ́lẹ̀ ìbá bọ́ sọ́wọ́ olórin sórí olójú arédè ẹlẹ́sẹ̀ Maradona irọ́ ni gbogbo yẹn orí tẹ́lẹ̀ ìpọ̀. bọ̀lì ló sì rè. irọ́ o ta bá pè ń súnmú kí n tó la tó ń pè búlà tó bá kúrò ń búlà wá tún gbọ́ ó ṣojú rogodo ó gbẹ̀yìn mi ó jábọ́ kò fọ́ ó ṣe kí ni. ọmọ náà bá ń sìn. ọba ń sìn ni. Fúnkẹ́. ó mọ̀ tún mọ̀ ẹ̀ ojú rogodo ó ṣe kí ni ó gbẹ̀yìn mi ẹ̀yin wá wà ń fúrọ̀ ó jábọ́ kò fọ́ ṣó ti yẹ tó bá rẹni tó wá ta fẹlẹfẹlẹ lórí ṣàgbà gbẹdá ní ti yẹ ni ṣé wọ́n bọ́ ṣe ń ṣojú. ẹ kún fì ní pápá. má jẹ́ òfin ẹ̀ ṣé o ti wá pa. kìíní sojú rogodo gbẹ̀yìn mi ọjà bọ́kọ̀ fọ́ kàràn kó fọ́ tó bá ń ṣì ní ọmọ là bá ń ṣì. mi ti gbé ní yèmí sì sọ sí nǹkan kan ẹ̀rù bà mí. mo wò pé bí a bá lè ká mi mọ́yìn pẹ̀lú bọ́n lọ́wọ́ mi kò síbi tí mo lè ti gba lọ́ọ̀yà wa n ó ṣẹ̀wọ̀n ni. àmọ́ tí wọ́n bá mú mi ní àyìn tí wọn ò bá nǹkan kan lọ́wọ́ mi wọ́n fojú àgbà wò mí wọ́n tù mí lẹ̀. grandpa wọ́n yanjú ara mi. ó wá dọwọ́ ẹ o
ọ̀dọ̀wọ́ Ọlọ́run. ó dọ̀wọ́ ẹ̀ o. ẹ̀yin náà mọ̀ sùn. nǹkan àgbà fún nìyẹn o. ẹran ti pẹ́ ìfẹ́ nìkan ta o. no mistake. kò sí mistake kan. ọmọ àwa ń lọ ẹlẹ́dẹ̀ẹ́ á sìn òdúró. ẹ fi mí lẹ̀ lọ náà ni. dúpẹ́. àṣà ẹ̀ wèrè ń jẹun lórí ẹ̀. ẹ sọmúgà fáà.